Bàbá, tá bá pè ní bébí ọba, èdè àbùkù ni. No. Kò qualify bàbá ẹ̀ mo sọ fún yìí. Àní ní bébí ọba. Bẹ́ẹ̀ nǹkan tó ń pè bàbá ẹ̀ mo sọ fún yìí. Ọba ẹlẹ́tẹ̀ ọmọ nǹkan tó ń pè lẹ́tẹ̀ àkúta tàbí kejì rẹ̀ ọmọ ọ̀wọ̀ ni ẹ́. Àkúta yẹn òun ló rí ìsìn àti pàjẹ́ jù. Ló ń pe bàbá. Bẹ́ẹ̀ ni. Jẹ́ ń sọ fún ẹ ọ̀wọ̀ ó yàtọ̀ lẹ́ Yorùbá kì í ṣọba mọ́ jẹ́ ń bí. Ẹ bá fẹ́ jọba wà á jẹ́ akọni ni. Kí mo sọ fún yìí? Ajá akọni àwọn àjẹ́ dà láàmú àwọn alágbára dà láàmú kó tó lè lùlù ṣe. Ṣùgbọ́n àwa dọ̀kọ̀rọ̀ sí wọn lọ́rùn. The whole Kábíyèsí Ọ̀gbàlúwayé Òdìrò Ògún Àràbárìbì to be calling him a baby Ọba. I told you it is erroneously bad. It is heinous. It is barbaric. It is outdated. Wọ́n ṣe ń ṣépè yẹn àwọn àjẹ́ wà ń bẹ̀ ọ̀tọ́ fáńkì dúdú ni wọ́n lójú o. Wọ́n wà láàrin wọn bá wọn àwọn tó wọn plate wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ ni o. Èpè yẹn ò lè ṣiṣẹ́. Èkíní èpè ọ̀tọ̀ kò sépè tó máa ṣẹ́ nílò ọ̀ tó máa ṣiṣẹ́ kí nìdí òun ni àwọn àjẹ́ ìtìmọ̀ ẹ̀mí òkùnkùn ìtìmọ̀ ní wọ́n fi ń halẹ̀ mọ́wọ́ ní wọ́n fi ń patú tó wù wọ́n nílùú Ọ̀wọ̀. Lórí ọ̀rọ̀ ìyàwó Akérédolú tó ní bébí ọba ní ọmọ ọlọ́wọ̀ Ògún yìí tó wà ń bẹ̀. Ọ̀rọ̀ tó sọ yẹn ọlọ́wọ̀ tó wà ń bẹ̀ kò qualify fẹ́ni tó ń pè ní bébí ọba. Mo tún sọ lẹ́ẹ̀kejì ọlọ́wọ̀ tó pè ní bébí ọba kò qualify. Ẹ̀kẹta ọlọ́wọ̀ ọmọ ọlọ́wọ̀ Gbádégẹṣin tó jẹ́ ọlọ́wọ̀ síbẹ̀ kò qualify tó ń pè ní bébí ọba. Ìdí ẹ̀ lélẹ́yìí o nígbà tí bàbá ẹ̀ jọba wọ́n pe bàbá ẹ̀ ní ọba àkúta ọba ẹlẹ́tẹ̀ which is me bébí ọba. Bàbá rẹ̀ náà. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ wá dá oṣù mẹ́fà àwọn alágbára ọ̀wà jẹ́ ọ̀wọ́ dá oṣù mẹ́fà fún pé oṣù mẹ́fà àwọn apájẹ ọba mi àwọlé. Nígbà tí bàbá ẹ̀ bẹ̀ sí ń pa àwọn àjẹ́ yẹn jẹ tó ń gbàjẹ́ ọwọ́ wọn tó ń yá àjẹ́ lọ́wọ́ wọn tí ò dá padà tó pòṣù keje tí ò kú ó sọ fún wọn pé òun ti di ọba gbogbo lójú ẹlẹ́tẹ̀ ńlá bàbá ọba òun ti kú òní bébí ọba. Ọ̀rọ̀ bébí ọba ò ṣe máa ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀. Bẹ́ẹ̀ ni kí n tẹ̀lé máa ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀. Alore TV. Alore TV. Nílé ní lókòrè. Ẹ máa wò ó. Gbùlùgbẹ̀ ńlá kan já ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Oǹdó níbi tí àwọn kan ti jáde. Wọ́n ní ìyàwó gómìnà àná ìyàwó Rótìmí Akérédolú ó pe kábíyèsí aláyélúwà ọlọ́wọ̀ ìlú Ọ̀wọ̀ ó pè ní bébí ọba. Àwọn Ọ̀wọ̀ náà wá jáde wọ́n gbóríṣà jáde bọ́ yín ṣépè náà ṣe àbìlù tó ń ta asán eléyìí sáà ojú rẹ̀ fi wò ó kí lè rí sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ti pè mí pé ṣé ìpè yẹn máa mú ìyàwó Akérédolú. Ẹ̀yin journalist náà pè mí lọ́jọ́ náà kí n sọ̀rọ̀ mo ní kò tí ì tó àkókò. Eégún ló ń kẹ́yìn àgbà kẹ́yìn balẹ̀ àgbàlagbà ló máa ń sọ̀rọ̀ ọgbẹ̀yìn. Eégún ńlá ló máa ń kẹ́yìn balẹ̀. Eégún ńlá ló ń kẹ́yìn balẹ̀ àgbàlagbà ló máa ń sọ̀rọ̀ ọgbẹ̀yìn. Adọ́kọ̀mọdé pariwo ẹ̀ tán ó tún sọ̀rọ̀. Lórí ọ̀rọ̀ ìyàwó Akérédolú tó ní bébí ọba ní ọmọ ọlọ́wọ̀ Ògún yìí tó wà ń bẹ̀. Ọ̀rọ̀ tó sọ yẹn ọlọ́wọ̀ tó wà ń bẹ̀ kò qualify fẹ́ni tó ń pè ní bébí ọba. Mo tún sọ lẹ́ẹ̀kejì ọlọ́wọ̀ tó pè ní bébí ọba kò qualify. Ẹ̀kẹta ọlọ́wọ̀ ọmọ ọlọ́wọ̀ Gbádégẹṣin tó jẹ́ ọlọ́wọ̀ síbẹ̀ kò qualify tó ń pè ní bébí ọba. Ìdí ẹ̀ lélẹ́yìí o nígbà tí bàbá ẹ̀ jọba wọ́n pe bàbá ẹ̀ ní ọba àkúta ọba ẹlẹ́tẹ̀ which is me bébí ọba.
bàbá rẹ̀ náà. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ wá dá oṣù mẹ́fà àwọn alágbára ọ̀wà jẹ́ ọ̀wọ́ dá oṣù mẹ́fà fún pé oṣù mẹ́fà àwọn apájẹ ọba mi àwọlé. nígbà tí bàbá yẹn bẹ̀ sí ń pa àwọn àjẹ́ yẹn jẹ tó ń gbàjẹ́ ọwọ́ wọn tó ń yá àjẹ́ lọ́wọ́ wọn tí ò dá padà tó pòṣù keje tí ò kú ó sọ fún wọn pé òun ti di ọba gbogbo lójú ẹlẹ́tẹ̀ ńlá bàbá ọba òun ti kú òní bébí ọba. ọ̀rọ̀ bébí ọba òṣèlú máa ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀. bẹ́ẹ̀ ni kì í tẹ̀lé òṣèlú máa ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ olóhùn ti kú òun bẹ̀. nígbà tó yá ẹnìkan ó dọdẹ títí ó gbé ìnàkí wá sí ìlú Ọ̀wọ̀ ó wá ń sìn ó wá dé kábíyèsí ó dúró sẹ́nu ọgbọ́ ní wíńdò ẹ̀ ìyẹn ọba ṣe ìyẹn ti kà á pé kò sagbára kan lára ẹ̀ ló wá ní gbogbo ẹ̀rùn kíká pé tí ó rí ohun kóhun kí kábíyèsí oníkábíyèsí ohun ò wá sáàfin ẹ̀ Ọlọ́wọ̀ tó bí eléyìí tó bí Gbádégẹṣin yìí ó láti sọ pé inú ló máa pa inú ló pa lọ́jọ́ kejì ìkan náà kò sẹ́ran tí ó pa ó tún wá sáàfin Ọlọ́wọ̀ ọdẹ ilé ọdẹ tó bá pẹ̀rọ dáadáa tó ti pa ẹkùn pa ẹ pé ìkìnnì wọn kì í dọ̀bálẹ̀ ẹ̀kan ọba wọn oníbọn ṣe máa jókòó kí ọba ó wá ní ó gbẹ́dọ̀ dọ̀bálẹ̀ fóun ọlọ́ba tòun yàtọ̀ ìyẹn lóun pa ó lẹ́ranko ló máa pa ó dọjọ́ kẹta láìfù lẹ́fọ̀n pa elephant nílùú Ọ̀wọ̀ náà bàbá ẹ̀ mo sọ pé kò qualified fún bébí ọba kò sọ̀rọ̀ tó fi jọ bàbá ẹ̀ tó qualified fún bébí ọba bàbá tó má pè ní ẹni sùúrù tí mo sọ fún jẹ́ mọ́ sí àkúta náà pé bàbá ẹlẹ́tẹ̀ òun ẹ̀ ò lọ sóko rí kó lè mí gbé tó máa ń ṣe báwọn máa lè sí báwọn àpapà mu ni òun náà pè ní bébí ọba bàbá ẹ̀ nígbà náà ẹni sùn tó ti yín bàbá ẹ̀ wá dálágbára wọn ní kò nílò 25 years ó dẹ̀ lò lẹ́yìn náà wọ́n fi obìnrin sẹ́ẹ̀tì bàbá ẹ̀ wọ́n ṣe fìyàwó Akérédolú sẹ́ẹ̀tì ẹ̀ yìí wọ́n fìyàwó Akérédolú sẹ́ẹ̀tì wọn àti gómìnà Ondo state ni o mò ń bọ̀ ń bẹ̀ àwọn àjẹ́ ó wá lọ pàdé bàbá ẹ̀ gbà tó ń ṣọdún gógó lóbìnrin yẹn lọ fèsì bàbá ẹ̀ tó lọ disgrace ẹ̀ pé agbára wo ló wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n bàbá ẹ̀ ti mọ̀ pé wọ́n fi sẹ́ẹ̀tì òun ò ní fẹ́ kí ìlú túmọ̀ òun lọ́wọ́ kò ṣépè fún ó ní ó jọ láìyẹ́ alákèrè kò sọ anything wọ́n tún lọ bá pé ó yẹ kélé ìjìyà ọdún kan fi sílẹ̀ ó fọgbọ́n ṣe ó tún mọ̀ pé wọ́n fi sẹ́ẹ̀tì òun ni ọlọ́yà ẹ̀ ló jẹ kò dẹ̀ sẹ́ni tó lè bá Ọlọ́wọ̀ dún ìdánwò lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹ máa bàjẹ́ ni. ìyẹn bàbá eléyìí. bẹ́ẹ̀ lẹ́yìn náà èpè mẹ́ta ló máa wà lọ́wọ́ tó bá jọ lọ́wọ́ tán òun náà jọba Ọ̀wọ̀ àwọn ọ̀pọ̀ òun ló fọba jẹ tó bá fún ní nǹkan tó bá fẹ́ fún oná àṣẹ wọn á gbé àṣẹ ìlú lé lọ́wọ́ lórí ẹ tó bá ti jọ lọ́wọ́ ẹ ojú ẹ máa dàbójú ẹkùn ni kò sí Ọlọ́wọ̀ àti bàbá ẹ kò sí Ọlọ́wọ̀ tó jẹ ẹ lè wojú ẹ lẹ́ẹ̀mejì ojú a máa ṣáná bí ẹkùn ni nígbà tó wà láyé bẹ́ẹ̀ ni bó ṣe nìyẹn tó ti ẹ̀ sìn nǹkan tó sọ pé kò qualify bébí ẹkùn ojú ọ̀ lè dàbójú ẹkùn àṣẹ ìlú ò sí lọ́wọ́ ẹ̀ àṣẹ ìlú yẹn ni bàbá ẹ̀ máa ń lò ó wà lọ́wọ́ lágbègbè náà lò ó ní instruction àṣẹ ìlú yẹn ló máa ń lò pé kínú pààyàn àṣẹ ìlú yẹn náà lò Ọlọ́wọ̀ kì í lọ sídìí ogun a ní kò gún mẹ̀jẹ ẹ̀gún àdẹ̀mẹ̀jẹ nìyẹn àṣẹ ìlú yẹn náà lò pé ìdílé ò ní gbédúmọ́ bọ̀ kì í ṣe every time náà lò èkejì àṣẹ bàbá wọn tó bá kó wọn bẹ̀ wọ́n á di ogún ẹ̀ lẹ́yìn náà wọ́n ṣẹ̀ wá ní ẹ̀ṣẹ̀ wọn ẹ̀sà àti Ọlọ́wọ̀ yẹn ní òun ní tẹ́ran kókó máa pààyàn jẹ yẹn kì í ṣe ti bàbá ẹ̀ tí ẹ̀ fúnra ẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí alágbára mẹ́ta ni òun lọ rẹ́ ti babaláwo oúnjẹ sí ni nígbà tó ń ṣépè tó wà lẹ́yìn ẹni gbogbo fídíò ẹ̀ ní gbogbo èèyàn wò òun lọ sí ìdí ogun lọ ní ìdí ogun ni nígbà tó ń sọ pé àwọn kan wá pààyàn ṣọ́ọ̀ṣì Ọlọ́wọ̀ kì í ṣe bẹ́ẹ̀ kò qualify fún bébí ọba bàbá ẹ̀ ní bébí ọba wá sọ fún wọn pé òun ti di bàbá ọba òun ti ju bébí lọ bẹ́ẹ̀ ni
òun ti da gbogbo lójú ẹlẹ́tẹ̀ tó ń tóbi ni náà ń pè la gbogbo lójú lọ́wọ́ pé òun ti bàbá ọba tó ti ń sìn kò qualify àwọn àjẹ́ ló lo ìyàwó Akérédolú láti gẹ́ẹ̀tì wọn àti gómìnà Ondo State àtàwọn sọ̀pọ́tà ẹ̀ bọ́n ṣe ń ṣépè yẹn àwọn àjẹ́ wà ń bẹ̀ ọ̀tọ́ fáńkì dúdú ní wọn lójú o wọ́n wà láàrin wọn bá wọn àwọn tó wọn plate wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ ni o. ìpín ò lè ṣiṣẹ́. èkíní ìpín ọ̀tọ̀ kò sépè tó máa ṣẹ́ nílò ọ̀ tó máa ṣiṣẹ́ kí nìdí òun ni àwọn àjẹ́ yìí ti mọ̀ ẹ̀mí òkùnkùn yìí ti mọ̀ ní wọ́n fi ń halẹ̀ mọ́wọ́ ní wọ́n fi ń patúgbó wọn nílùú Ọ̀wọ̀ nígbà tá a jàdùn ọba yìí mo fẹ́ 33 years ti pé June tó kọjá ìlà parí gbogbo ìjà wa àjẹ́ àtàwọn lẹ́bùkún àgbáyé pátá lẹ́gbàá tí mo jagun ẹ̀ tó ń fi tọ́tí ẹ̀sùn tó ń fi kàn mí tó ń dájọ́ ikú fún mi ó ti kọjá tú ìgbà tí mo ti rí June yẹn kọjá ó ti tán wọ́n sọ pé mi ò lè rí 33 years yẹn kọjá mo ti rí kọjá so mo fi àti sọ̀rọ̀ 100 years mo mú lórí ìtẹ́ yẹn ìlú méjì ni ìyá mi sọ fún mi pé tí n bá gba ọba bẹ̀ kí n má jẹ ìlú yẹn mo kọ́kọ́ mú 100 years ó dọ̀sẹ̀ ọ̀sẹ̀ kejì sí mo mú 100 years nílùú Ọ̀wọ̀ torí a máa dà mí láàmú mo dẹ̀ ti sọ fún àwọn bàbá wọn pé kò sẹ́ni tó qualify fún ọba gbà kan máa jọba ẹ̀ di kọ́ọ̀dù ẹ̀ ń gbà ẹ̀ mo ní kò sẹ́ni tó qualify fún lọ́wọ́ láti jẹ nígbà tí mo ti gbé sílẹ̀ tá bá ti gbé sílẹ̀ bẹ́ẹ̀ yẹn òrìṣà tó ń pè ní Ọ̀wọ̀ yẹn tí àjẹ́ bá ń dà lóru tàbí bá ń ṣe bí ní ìlú wọn á gbé jáde gbogbo àwọn tó ń ṣe bí ẹ kékeré wọn á bẹ̀ sí ń kú gbogbo àjẹ́ tó ń ṣe bí oníkápá wọlé kò ní ṣe bí mọ́ lọ́n fi ń bẹ̀rù Ọ̀wọ̀ kí wọ́n sọ fún yìí èkejì ogun kì í jẹ́ Ọ̀wọ̀ ó ní nǹkan tó wà mẹ́ tí ogun ò ní jẹ́ kó wọ Ọ̀wọ̀ ṣùgbọ́n gbà tí mo ti drop kìíní yẹn ó ní reason tí mo fi drop ẹ̀ àwọn kìíní yẹn wọn ò ní dá wọn máa pè sí Ọ̀wọ̀ ni bọ́n bá gbé òrìṣà yẹn jáde àwọn ọmọ òní wọn máa kú kìíní yẹn ò ní gbèjà wọn ó máa padà wá fogun jẹ̀lú yẹn gbẹ̀yìn ní tìlú yẹn máa tú ni nígbà tí mo parí ìjà tán ní June táwọn ọmọ ọ̀kan tó ń ṣojú wọn gbà yẹn tó ń ṣírò ẹ̀ wọ́n ló kú 68 years wọ́n yẹ 32 tí ìlú Ọ̀wọ̀ ṣe máa fi wà ń wàhálà tó máa ní ọba tíbi a máa dàrú torí á pé 100 years yẹn kò sí ọgbọ́n tí Alágbèjì ó ta ó kú 68 years kò sí ọgbọ́n tí Ọlátẹ́wẹ̀ Alágbèjì ó ta kó ń padà wọ̀ sórí tẹ̀ ṣùgbọ́n sọ fún pé kọ́ṣọ̀ yóò yí padà wọ́n fẹ́ jí ọlọ́ọ̀gùn ìyàtàjá ti gbé nìbàdàn wọn succeed Ọbásanjọ́ torí Ọlágbèjì ṣe ẹ̀kwárì pé kó padà sílé ẹ̀kwárì fẹ́ Alágbèjì wọn succeed àti padà sórí tẹ̀ wọ́n torí bí àwọn sọ̀pọ́tà ọlọ́wọ́ Alágbèjì wọ́n lọ yíbò fún ọmọ borí owó k'Alágbèjì lè padà sórí tẹ̀ wọn succeed ọlọ́wọ́ pé 25 years kọ́ṣọ̀ kì í change o á pé 100 years àfẹ́bárí ọmọ ọlọ́wọ̀ tó mà tún ṣe torí ọmọ ọlọ́wọ̀ kan ti sọ fún wọn gbà tí Alágbèjì kú tó fẹ́ jọba wọ́n pè ní Solomon Bánjí Ọlágbèjì former rector Ìláró Poly pé kì í ṣe bọ́n ṣe ń jẹ ọlọ́wọ̀ nìyẹn mo dẹ̀ sọ fún wọn gbà yẹn tó bá jẹ ọlọ́wọ̀ wàhálà ṣẹlẹ̀ wọ́n ní Adébóyè ríran pé ẹni yẹn tó bá ti fi jẹ ọba TB Joshua ríran àwọn pépà padà gbé jáde pé TB Joshua àtàdébóyè ló dà lọ́wọ́ rú ìgbà yẹn náà pa àwọn OPC bí 80 tó ń ṣe máa bẹ̀rẹ̀ fún tó ń ti òkú Bọ́lá Ìgè ń bọ̀ ìgbà yẹn náà para wọn náà súnlé náà para wọn fún 5 years ìgbà yẹn lọ́ba yẹn sá lọ olọ́ba yẹn máa sá lọ kò sí ọba tẹ́ ẹ lè jẹ mo ti sọ fún wọn eléyìí náà tún jẹ àwọn òròpó politics nǹkan táwọn claim pé politics àwọn owó lọ́wọ́ ló yọ Alágbèjì kúrò lórí oyè kọ́ṣọ̀ ló gbé Alágbèjì torí wọ́n yọ bàbá Alágbèjì náà kúrò lórí oyè Ọlágbèjì di force wọ́n yọ kúrò lórí oyè ó padà sórí ìtẹ́ kọ́ṣọ̀ ni ọgbọ́n tí àwọn ọmọ Alágbèjì ta yẹn afàyè sílẹ̀ fún ọkàn ta
wọ́n ta wọ́n lo gómìnà wọ́n jọba ìlú ń dàrú ọmọ ọlọ́ọ̀gùn ètú ta Akérédolú ló gbé wọlé ó jọba ẹ̀yà Akérédolú tó sọ̀rọ̀ èkó lè mú tí bó jata ẹ̀ ó máa ń tẹran báyìí ní lẹ́ẹ̀dọ̀ ya Akérédolú 1 million tó sọ pé wọ́n fún àwọn afọbajẹ ìyàwó Akérédolú àti Akérédolú ló rò pé wọ́n fún àwọn afọbajẹ 1 million kó lè jọba àwọn ẹ̀ ló wá lọ set pé báwọn ṣe máa dìbò lélẹ́yìí èèyàn méjì kó lọ dìbò bá àwọn 14 á dìbò fún wọn náà kì í jẹpo ẹni ikú kì í jẹpo ẹni kó jata ni kó pa ni kò ṣépè tí wọ́n lè ṣẹ́ wọ́n ti tún sọ pé àwọn ń ṣépè yẹn ní àwọn àjẹ́ tó ń set wọn náà ló tún yí nǹkan yẹn padà for 17 days làwọn àjẹ́ náà tún fi ń ṣe tí wọ́n padà kò ṣépè tí wọ́n máa ṣẹ́ ogun ẹ bá lóògùn ogun máa pààyàn ní ogun tí wọ́n ní lọ́jọ́ yẹn kọ́ láìgbà kan ṣépè náà bẹ̀ sí ń pààyàn ń lo ọwọ́ náà bẹ̀ sí jí wọn gbé náà fi 18 million 25 million gba èèyàn sílẹ̀ ọ̀rọ̀ ìyàwó Akérédolú ẹ̀yìn àjẹmúfẹ́ bá sọ̀rọ̀ mèrè kò qualify fún bébí ọba bàbá ẹ̀ ló qualify fún bébí ọba ìgbà tó yá ó dọ̀kọ̀ràn sílùú ọlọ́run now mo lè ti kìlọ̀ fún yín nígbà tẹ́ fẹ́ fìtí mo ti kìlọ̀ fún yín nígbà tẹ́ fẹ́ gbé ọlọ́wọ̀ ẹ̀ wá pé ẹ fẹ́ gbé wá bí ẹ fẹ́ sẹ́ẹ̀tì ẹ̀ wá bí ẹ̀ mẹ́ta mo sọ fún yín kẹ́ má sẹ́ẹ̀tì ọmọ ọlọ́ọ̀gbọ̀n yìí ń bí ẹ sẹ́ẹ̀tì ọmọ lágbègbè wá lọ́jọ́ yẹn àtọ́jọ́ yẹn mo ti wọ́n nìyí kò qualify fún bébí ọba yìí mo bá sọ̀rọ̀ ẹ̀yìn àjẹ́ kẹ́ ẹ sẹ́ẹ̀tì wọn àti gómìnà Ondo state ẹ̀rí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹgbà tó fi yàn yálé òun náà fi ṣe kíni òun náà fi yàn ìyàwó. bàbá tá bá pè ní bébí ọba bí èdè àbùkù ni. kò qualify bàbá ẹ̀ mo sọ fún yìí. àní ní bébí ọba. bẹ́ẹ̀ nǹkan tó ń pè bàbá ẹ̀ mo sọ fún yìí. ọba ẹlẹ́tẹ̀ ọmọ nǹkan tó ń pè lẹ́tẹ̀ àkúta tàbí kejì rẹ ọmọ wọ̀ ni ẹ àkúta yẹn òun ló rí ìsìn àti pàjẹ́ jù. ló ń pe bàbá. bẹ́ẹ̀ ni jẹ́ ń sọ fún ẹ ọ̀wọ̀ ó yàtọ̀ lẹ́ Yorùbá kì í ṣọba mọ́ jẹ́ ń bí ẹ bá fẹ́ jọba wà ajá akọni ni kí mo sọ fún yìí ajá akọni àwọn àjẹ́ dà láàmú àwọn alágbára dà láàmú kó tó lè lùlù ṣe ṣùgbọ́n àwa dọ̀kọ̀rọ̀ sí wọn lọ́rùn nígbà tí alágbèdè kan dá padà wọ́n lọ gbé ọmọ tuntun fún wọ́n ní àwọn akíkú oore wọ́n dẹ̀ àwọn afọbajẹ tó jẹ́ sọ̀pọ́tà ọlọ́ọ̀gùn oyè ní wọ́n lọ gbé àwọn babaláwo yẹn wá wọ́n dẹ̀ gbé kíní fún wọ́n dẹ̀ ṣubú lulẹ̀ kò lè dìde John ọ̀dọ́mọ tó jọba òlú ọ̀wọ̀ tó dájọ́ Oyènísì tó gbọ́ báyìí ó dẹ̀ fóònù pé babaláwo yẹn ò tí ì ní kúrò pé káwọn drivers kan sàn náà wọ́n dẹ̀ mú wá babaláwo wá kírẹ́dìtì Ọlágbègè pé ọkùnrin mẹ́ta ni pé kò sí ọba náà tí ò ní kú tó ti yẹn bí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ṣe ní nìyẹn òun mo fi ń repeat ẹ̀ fún pé kò qualify fún bébí ọba bàbá ẹ̀ náà ń pè ní bébí ọba tẹ́gbọ́ kọ́ máa gbọ́ ń bẹ̀ tó bá wù wọ́n kọ́ pèpè jáde lẹ́yìn ọba yẹn ìwà tó ń wù tèbó jẹ́ po ẹ̀ tèbáwọn ló jẹ́ kó jẹ gómìnà ló fọ́ bá jẹ náà olúwo sọ́nà onífà kan ọ̀yàn ọba ó rẹ̀ ti káàkiri ó ti ń dé Haúsá náà ń sè ọba yẹn ń gbà tí mo sọ̀rọ̀ nípa Akérédolú pé àwọn àjẹ́ ti báyìí lórí àtòun ọba yẹn ní wọ́n lọ kó èpè àṣẹ olùkọ́ lọ sun ṣọ́ọ̀ṣì mi ní Bàdágìrì nígbà tó ń wábẹ̀ tí wọ́n rí ló ṣe lọ kọjáde níwèé pé wọ́n ti wá ṣọ́ọ̀ṣì mi pé mi ì ní ṣọ́ọ̀ṣì mi ì ní kankan pé àwọn máa dì pẹ̀lú mi àwọn máa lé agbára tó bá wù wọ́n làwọn máa lò pẹ̀lú mi àwọn ti rẹ́dì pẹ̀lú mi pé mo ríran pé oníjìbìtì lèmi o mi ìṣọmọ ìlú Ọ̀wọ̀ pé mo ríran pé Tinubu máa wọlé pé kò wọlé pé baba alágbájú ẹ̀ lèmi ọgbẹ̀jáde ní pépà wọ́n dẹ̀ wá bá mi ṣe báyìí mo ní kàn fi sílẹ̀ Adékọ́lá Ògúnoyè mo ṣe lóore Ọlátẹ̀rọ̀ Alágbègbè mo ṣe lóore mo ṣe lọ́ọ̀ lóore ni àwọn alágbára yẹn ti ṣépè sílẹ̀ ìpè tó ń ṣẹ́ sílẹ̀ òun ló máa já gbogbo wọn àwọn mi tó bá bí obìnrin nílùú Ọ̀wọ̀ tó bá àtáàkì mi tó bá ti gbogbo ìpè tí bàbá wọn èkó ọlọ́ọ̀gùn èkì ń fẹ́ èpè tó ṣẹ́ sílẹ̀ ọ̀tí sọ lọ́jọ́ yóò ní ìbáàjẹ́ ọmọ òun
torí mo ṣe wọ́n lóore ni ìpín yẹn òun ló máa ja anybody mi sọ kankan lẹ́yìn yẹn mo tún wá jókòó sílé ń bí náà tún fóònù mi wọ́n ní yàrá pàjá wọ́n ti kó tọ́ọ̀gì ìgò àtàdá pé Ọlọ́run ní kan lọ dalé mi rú ní last year ní wọ́n fóònù pé kí ni mo gbà lọ́wọ́ Gbádégẹṣin Ajíbádé ọlọ́wọ́ fọwọ́ mo ní ìgbà kankan lọ́wọ́ ẹ mo ṣe bàbá ìlú oore lóhun fi lóye jẹ ṣe bọ́ wọ́n fẹ́ pàdílé wọn lóní ìdílé wọn lóní mo wá pe àbúrò mi Táyé mo náà sọ pé Ọlọ́wọ́ ti kó tọ́ọ̀gì sí yàrá pàjá o mo wọ́n bọ̀ mú dẹ̀ ti rẹ́dìdì wọn àbúrò mi Táyé wá sọ pé ó ní Ọlọ́wọ́ mọ̀ ń pa o ó ní kí ó lé léyìí o wọn aṣẹ́dé Ọlọ́wọ́ o ó láwọn ọmọ ò ló lọ organize o gbàdá àti ṣe wádìí Ọlọ́wọ́ mọ̀ ń pa àwọn ọmọ ò ló lọ organize on behalf of Ọlọ́wọ́ àwọn kan láwọn náà padà mo dẹ̀ ń dúró dè wọ́n ọba ti lè kúrò lórí tẹ ìtú tí nǹkan tó ṣẹlẹ̀ sí OPC tó wáyà máa sọ fún yín nígbà tó ń kó wá bá mi ní Adéàlù tí gbogbo èèyàn fi sá fún mi táwọn ọlọ́pàá fi blame mi pé ó yẹ jẹ́ kí wọ́n para wọn sílẹ̀ màá ti sọ̀rọ̀ OPC fún yín tó bá yá ìjọ náà ní gbogbo àdúgbò ìbáwò lọ́jọ́ náà so bọ́ọ̀rọ̀ ṣe rí nìyẹn ó jẹun ó ń tẹ ẹran bí mo sọ fún yìí bó ṣe máa ẹran tó bá lógun kò ní jẹ́ Lákédolú kó tó jọba tẹ ẹran ẹ̀ báyìí ìyàwó Akérédolú á máa tẹ ẹran ẹ̀ ẹran bá ti rọ̀ ló máa jẹ àwọn ológun dìde ó dẹ̀ jẹun lẹ́dọ̀ wọn Akérédolú ló gbé sílẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ ìyẹn kábíyèsí Ọlọ́run bẹ́ẹ̀ ni òun ló sponsor òun ló ná owó mi wọ́n wá sẹ́ẹ̀tà ara wọn bó ṣe máa dìbò bí wọ́n sọ fún yìí àwọn ló ní kí wọ́n dìbò nígbà tí wọ́n gbowó wọn ò fi culture lẹ́yìn ìgbà tí Ọlágbègé ti jẹ ọ tó ti lọ tí mo ti gba nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ padà tí mo ti gbé lélẹ̀ wọn ò lè lè culture kò sépè tí wọ́n lè máa ṣẹ́ òun mo fi ń sọ fún wọn pé ìlú yẹn máa dàdúgbẹ̀yìn ni tí mo sọ fún yìí ó nígbà tó bá pé culture wọn ò lè yí culture ìlú ọ̀padà tó bá pé wọ́n dẹ́ yí àsìyẹn bọ̀ tó bá lẹ́ni tó ní àtúnṣe tó ní làákè lọ́mọ wọn tó mọ ẹ́sìrì tábà fọwọ́ ṣọwọ́ báyìí kò ní 200 years. ṣùgbọ́n wa kàn kọ̀ sí. wọn lè kọ́ kò sẹ́ni tó lè wá sẹ́dọ̀ mi nú wọn lè wá tí wọ́n bá fẹ́ bá mi kọ́ṣọ́ àmúṣọ fún èyí tí Ọlọ́wọ́ bá fẹ́ bá mi tàbí ẹnìbọ̀dẹ̀ bá fẹ́ bá mi jọ ọmọ Ọlọ́wọ́ kò bá mi lójú ayé. torí Yorùbá ló sọ pé onílù ò ní fẹ́ tú. kò ní bá mi lójú ayé. onílù lẹ́yìn náà kílẹ̀ ọ̀nà. ó máa pójú ọjọ́ ọ̀dà ni ẹ tó bá mo sọ fún wọn lọ́jọ́ ìwọ lórí kọ́ọ̀dù ẹ̀ nígbà tó fẹ́ jẹ Ọlọ́wọ́ tàkọ́kọ́ mo ní kò sẹ́ni tó qualify ní wọn láti jẹ Ọlọ́wọ́ pé ìlú máa dàrú mọ́ wọn lórí ìgbà yẹn náà bẹ̀ sí pariwo àwọn asúnlé o mò ń retí wọn kó súnlé ní kéèpé lè jà wọn ni tí Ọlọ́ọ̀gùn oyè ọkùnrin mẹ́ta tí ó ti gbèpè sílẹ̀ wọn ṣe lóore ni ó ṣépè gbogbo wọn ló ṣépè àwọn alágbára lọ pé nǹkan tí mo ṣe fún wọn yẹn ni báyìí tó bá ṣe nǹkan báyìí tó bí lóbìnrin sí mi nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí wọn ìbáàjẹ́ ọmọ wọn mi ní ìdá tí máa bínú ìgbà táwọn kan wá bí ẹ wọn ní kí n lọ fún ní ìgbà tí bàbá wọn máa kú kí bàbá wọn tó kú làwọn ọmọ wa bá mi nígbà yẹn pé kí n fi nǹkan Ọlọ́ọ̀gùn àtàlágbègì pé kí wọ́n da dẹ́tẹ̀ ó pé àwọn ọmọ wa ń sunkún léme tí èyà yìí fẹ́ jẹ mí gbé ni pé àwọn tí wọ́n ṣe sọ̀wọ́ alágbègì ò da dẹ́tẹ̀ o ògùn èyí ò da dẹ́tẹ̀ tí wọ́n fẹ́ kí èyà yìí jẹ mí gbé ni ọjọ́ yẹn ìyá mi wá wọ́n tún sọ lójú ìyá mi ní kí n ṣọ́ra fún ọmọ wòlé o ó ní àti bá sọ wọn da dẹ́tẹ̀ kí ni wọ́n fẹ́ nígbà ń bẹ̀ mo sọ fún wọn náà wọ́n ti wá bí lọ́jọ́ tó ti ṣèwé yẹn wọ́n ní kí n fún légbò àdá ìjìnà kó máa rùn tó bá dé pàdé lọ́balọ́ba kó máa fọwọ́ dín wọn bá mo ní tí bá fún légbò àdá ìjìnà orí ìta bàbá ńlá mi ni mo bá bẹ̀ jẹ́ ni tó bá tó àkókò máa sọ èsì fún wọn bí Ọlọ́wọ́ Àjàgbùsẹ̀kùn bó ṣe bí ìyá mi tó bí Eléwòkùn tó bí Ọ̀dọ̀mọ tó bí Àjàká bó ṣe jẹ́ pé àbúrò ẹ̀ ní kọ́ṣọ̀ mú láti jọba Ọ̀wọ̀ tí àwọn ìlú Ọ̀wọ̀ sọ pé ìyá ẹ̀ kì í ṣe ọmọ Ọ̀wọ̀ pé kò lè jọba Ọ̀wọ̀ pé Ọ̀jọ̀mọ tó second tí kọ́ṣọ̀ mú làwọn fẹ́ kó jọba Ọ̀wọ̀ tí ìyá mi yẹn fi bínú mú àbúrò ẹ̀ lọ sí ìlú ìyá ẹ̀ torí pé àbúrò wọn ò jẹ́ kó jọba Ọ̀wọ̀ màá sọ èsì rẹ̀ fún wọn
tó bá yá màá tún wá sọ ẹ̀sìn fún ọ bí eléwokùn bó ṣe bí ìyá mi torí kò yọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà tí mo sọ pé mo gba ọ lọ́wọ́ kò yé wọn màá tún wá sọ ẹ̀sìn fún ọ kò tí ì tó àkókò bó ṣe rí nìyẹn. bàbá àwọn àrèbá ìlú Ọ̀wọ̀ ní dàrú ilé abáṣọ náà ní bàjẹ́ ṣé o ṣé. ní pàtó ọmọ Oòduà lọ ní a sọ díẹ̀ fún inú ẹ o ẹrú Oòduà nìyá Ọọ̀ni nígbà tí wọ́n fẹ́ fi pé kán lọ rúbọ kán dá fọ́fọ́rùn mi là pé kán lọ rúbọ kán lọ fẹ́rú kan rúbọ sí fún Odùduwà wọ́n wá mú ẹrú yìí wọ́n mú gẹ́gẹ́ bí oníwọ̀ wọ́n á gbé débi tó fa rúbọ wá lómi Odùduwà lọ́wọ́ wọn Odùduwà ti bá sùn kó wà nù wọn ọ̀dẹ̀ fa bóyún bọ nǹkan wọ́n wá dá padà bó bá parọ́ wọ́n á fi ẹbọ nǹkan gbẹ̀yìn náà ni. bàbá ṣùgbọ́n dáa gbọ́ ni pé Ọ̀kànbí nìkan ni Oòduà. ẹgbẹ́ ọwọ́ bòkún kọ́ ọwọ́ tó bòkún kọ́ ta ló bòkún fún ọwọ́ tó bòkún mò ń bè lọ́wọ́ ẹ̀dá mi lọ́wọ́. bó wá ní ti Ọ̀kànbí. ọwọ́ tó bòkún kọ́. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n